Assalamu alaikum jọ̀mọ́ yali muslimina wali muslimat. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, ní kìtì ọlá àti ọ̀là ní ti ọ̀nà ti Islam. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mọ nǹkan kan nípa ọjọ́ ashura yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. A gbọ́ ń pẹ̀ ààrẹ́ni sọ fún wa, àmọ́ nígbà tí a bá ti rẹ́ni sọ fún wa, ó ti di ọ̀ranyàn fún wa nìyẹn o. Ọjọ́ ashura máa ń jẹ́ ọjọ́ 10 nínú ọdún tuntun nínú oṣù Muharram, oṣù alápọ̀nlé. Ọjọ́ 9 ó jẹ́ ọjọ́ Tasua. Láti ọjọ́ 9 yìí ni àwẹ̀ ti tọ́ sí wa. Ọjọ́ kan kí a tó mú ashura yìí àti ọjọ́ ashura yìí tàbí ọjọ́ kejì ẹ̀. Lẹ́nu ijọ́ mẹ́ta yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ nípa Islam pé òṣùpá ni a máa ń lò fún àwọn ọjọ́ tiwa. Kò dàbí ti àwọn òyìnbó tó jẹ́ pé ọdún kan náà ni wọ́n ń ṣe gbogbo ọdún wọn, kò wá fixed. Ẹ má bínú pé mo sọ òyìnbó ń bẹ̀ yẹn. Àwọn kan ń sọ pé ìjọ́ Tuesday ni ọjọ́ ashura yìí, àwọn kan níjọ́ Monday ni. Nínú Islam yìí, ilẹ̀ ti lè ṣú ní ìlú bòmíì ní ọjọ́ Monday kó di ọjọ́ Tuesday kílẹ̀ bòmíì tó ṣú. Ní gbogbo àgbáyé nísìnyí, ọjọ́ 10 yìí, ọjọ́ ashura yìí, ìjọ́ Monday ló bọ́ sí o. Àmọ́ ní àwọn bí irú North America, ó bọ́ sí ìjọ́ Tuesday on the 6th. So ẹni tí kò bá yé, ó lè gba àwẹ̀ tiẹ̀ fún ìjọ́ mẹ́ta, kò léèwọ̀. Ṣùgbọ́n bó ṣe tọ́ súnà ní ká gba ọjọ́ kan kí ọjọ́ ashura yẹn tó dé, àti ọjọ́ ashura yẹn, àbí ọjọ́ ashura yẹn àtijọ́ kan lẹ́yìn ẹ̀ ni ó tọ́ súnà fún wa láti gbà o. Ẹ má jẹ́ ká gbàgbé o, ẹ má jẹ́ ká rí yànjiyàn, kó má jẹ́ ká gbà. Ẹni tó bá jẹ́ pé ó fẹ́ jẹ́ pé òkodoro pé mo bá ashura yìí, ó lè gbàjọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Tọrọ mi ò jù báyìí lọ o. Ọlọ́run kó gbà ní ìbádà fún wa o. Má fi Islam bú wa o. Dùn wá nínú lórí Islam yìí o. Wábìláhù tàòfíkì, alihamdulillahi rọ̀bílì alamin.